Ọ̀túnba Ẹgbẹ Ajayi, Chairman CSR Jagunmólú Hìntadé Akilẹ Ìjẹ, Ọkùnrin 1965 to 1967. You are welcome to our outreach in Ijebu-Ode. We're here as we've done in 2018, 2019 and 2020. In 2018 we went to Ijebu-Ode. In 2019 Ijebu-Mushin. Due to COVID we weren't able to attend, but we gave out palliatives in Ijebu-Ode, and in 2021 we're now at Ijebu-Ode. Thank you very much.
Ẹgbẹ Jagunmólú Akilẹ Ìjẹ, Hìntadé. Àwọn oṣù nìkan wọn léṣe ìrìn ní àwọn ọgbọ̀n tí ó ogún ẹ̀mí rẹ̀ Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ iléeṣẹ́ wọn á máa gòkè wọn ò ní jábọ̀ wọn ò ní kú sínú òkú Olúṣọlá Ògúnládé Ọlọ́run á máa mú iléeṣẹ́ wọn dúró Olúṣọlá Òtúnládé. Àwọn tí wọ́n ní wọn ju pé Ọlọ́run tó mọ̀ wá lọ́wọ́ ọba nǹkan táwọn náà bá lè ṣe fún Akilẹ Ìjẹ kí wọ́n ṣe kí wọ́n yé wúlò àwọn aṣọ ìkọlà tó ní ìkọlà tó ní díẹ̀ lọ́wọ́ tó bá ṣe àwọn. Because I've been moving from one hospital to another hospital because of my height. Some tell me that it cannot be possible, but my faith is God that I'll be okay one day. But this program touched my heart because when I reached here this morning, they teach us simply very nice, friendly. They hold my hand, my hand anywhere I'm going. They patronize us. I really like it. Situation in the country, we did palliatives instead, we did our food and things through the palace. Well, there's only so much government can do. What I would say is, as a concerned citizen and as a concerned group, we're doing our best to help everybody in society, and we ask that everybody else can do it. That's my old sons, such as Ijebu-Ode and Ijebu-Land. We're now in our festive season for Even though it's cancelled, still come out and give and help people. Bring a smile to the face, we could bring a smile to our Ayẹyẹ
ẹlẹ́sà ẹ̀yí ṣe ẹ̀yí ẹgbẹ́ dání bẹ́ẹ̀ ẹ bá fi fọ́gbà ọdún yín. Ẹyọ kìíní ẹyọ ok. Ayéfẹ́lẹ́ Ìjebu-Ode. Kí ni ẹgbẹ́ Fẹ̀yìntọ́lá ṣe fún ẹdúpẹ́ lọ́wọ́ wọn? A dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ Jagunmólú nípa tó ṣe fún wa. A dúpẹ́ lọ́wọ́ àti àṣírí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ náà lè dàrú. Orúkọ tèmi ni Adébọ̀wálé Ògúnadé. Mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Jagunmólú Hìntadé. A dúpẹ́ lọ́wọ́ wọn pé gbogbo nǹkan tán wọ́n yẹ tọ́jú wa. Ọlọ́run tún máa ràn wọ́n lọ́wọ́. Wọ́n ṣe gan. Ilé wọn náà ò lè dàrú, àná wọn ò lè dàrú. Ìmọ̀ wọn náà tẹ̀ lágbára lọ́wọ́. Wọ́n yẹn ń tọ́jú lórí Elédùmarè àtọ́jú torí tiwọn náà lágbára lọ́wọ́. Thank you, sir. Àwọn náà ṣe lè fún wa wọ́n ṣe o gift ọdún lẹ́ ń gbà yẹn o. Ejo, can you just tell us what this Ẹgbẹ has done for you? We appreciate Ẹgbẹ Jagunmólú. Hìntadé. We thank Jagunmólú for what they have done to us. They are checking our eyes. They are giving gifts to have gifts. They are giving us many gifts. We really appreciate them. Thank you very much. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn afẹ̀yìntì pé wọ́n fún wa ní ẹ̀kọ́ gidi, wọ́n dẹ̀ fún wa ní ohun tí wọ́n ṣe wá.
mo fi ní kí ẹbùn fún lẹ́bùn àwé. Ọ̀túnba rẹ̀ ní Ògúnbànjọ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí O7. Èmi ni akọ̀wé àgbà fún Ìjẹ̀bú-Ode Community Development Association. Ní tí mo fẹ́ sọ ni pé a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ẹgbẹ Jagunmólú. Ohun tí wọ́n wá ṣe fún wa lẹ́nu nílùú Ìjẹ̀bú-Ode ó bù wáyà, ó kàǹkà, ó gọ̀ǹtìyọ nítorí owó tí wọ́n ná tí wọ́n fi kó gbogbo tán kó wáyé. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn àgbàlagbà ọmọ wẹ́wẹ́ ni wọ́n wá síbí tó ń test wọn, tó ń fún wọn lóògùn, tó ń fún wọn ní jígí ojú. Àdúrà mi ni pé gbogbo àwọn ọmọ yìí wọn ò ní jábọ́ o, òkè òkè náà máa lọ. Àsìkò tí wọ́n wá yìí wọ́n á mọ̀ sí dáadáa. Gbogbo àwọn tí wọ́n ṣèrànlọ́wọ́ fún lórúkọ gbogbo ìlú Ìjẹ̀bú-Ode àti lórúkọ àwọn tí wọ́n ṣèrànlọ́wọ́ bàjẹ́ ojú ló dùn wọn, bàjẹ́ ara ló torí gbogbo nǹkan tó ń ṣe wọn náà test ẹ̀. Orúkọ pọ̀ lọ́wọ́ wọn àwọn ọmọ wọ̀nyí. Àwọn tó tún ní ìpèníjà ara wọ́n tún gbé kẹ̀kẹ́ fún wọn tó máa fi máa rìn. Ọlọ́run túbọ̀ máa ran ẹgbẹ́ yìí lọ́wọ́ lórúkọ Ìjẹ̀bú-Ode Community Development Association. Mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ yìí. Òkè náà máa lọ́wọ́ ní jábọ́ o. Thank you and God bless. Mrs. Bashorun láti Ìjẹ̀bú-Ode. A dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Hìntadé Akilẹ Ìjẹ, Ẹgbẹ Jagunmólú Hìntadé Akilẹ Ìjẹ. A dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ ribiribi, iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Wọn ò ní ráìsàn, àwọn ọmọ wọn ò ní ṣàìsàn, àwọn náà ò ní ṣàìsàn. Ọlọ́run á máa gbọ́wọ́ wọn sókè. A dúpẹ́ lọ́wọ́ wọn o. God bless you, sir. I guess we are still going to work. You are going back. You are going back to your palace. So, for that is we eat like Ṣákírù Adékúnlé Sàlámì. Mo jẹ́ ìkan nínú ẹgbẹ́ ọmọ Jagunmólú. A wà ní Ìjẹ̀bú-Ode báyìí. A ń ṣe ètò ìlera fún àwọn èèyàn, àwọn ara wa ní ìpínlẹ̀ ní Ìjẹ̀bú-Ode. A ní session fún Delta, ẹni tí àrùn yìí bá yọ lẹ́nu, ẹni tó ní láti ká lè ṣe láti fọ iṣẹ́ ìfọyín fún. A ní eye test bá ń ṣe and minor classes a lè fún àwọn èèyàn simple eye issues. A dẹ̀ ní section fún àwọn tó bá yẹ pé àwọn hypertension àbí nǹkan kan bá ṣe ká máa fún wọn lóògùn. A dẹ̀ advice wọn, a refer wọn padà sí àdàwọn medical team wa wọ́n lè tún bá wọn ṣe àmójútó nǹkan tó bá ń ṣe wọ́n. A dẹ̀ ní níbí náà ní wheelchairs bá ń distribute tí àwọn tó wà ní ìkọ̀kọ̀ kún fún wa láti fún àwọn èèyàn. A dẹ̀ ní general medical check-up gbogbo àwọn èèyàn wa náà. So a máa wà ń bí láti àárọ̀ títí di ìrọ̀lẹ́. Ètò yìí dẹ̀ ni a ti bẹ̀rẹ̀, ó ti lọ sí bí ọdún 5 sí ìgbà tí ń ṣe. A dẹ̀ máa continue, a máa lọ bẹ́ẹ̀. Ìjẹ̀bú-Ode ló kọ̀ lọ́dún yìí, a ti ṣe ní Ìjẹ̀bú-Òde, a ti ṣe ní Ìjẹ̀bú-Òde, a ti ṣe ní àwọn other places tí mi ò
ìdárúkọ lọ́wọ́ báyìí ṣùgbọ́n àti ìmáa ṣe káàkiri so every year àbàbà ṣerú kan báyìí gẹ́gẹ́ bí láti fi gbé ìwà lárugẹ àti láti máa kan àwọn tí ó jẹ́ aláìní ní agbègbè wa láti so ọ̀pọ̀ tí Ẹgbẹ Jagunmólú ṣàfẹ́ máa ṣe nìyẹn and I'm so happy inú mi dùn wọ́n láti jẹ́ pé mo jẹ́ ara wọn ló ń ṣe ní. ọmọọba Yẹmí Odúṣọ̀tì owó kìjà ni mo ti wá tèmi ní balógun Ẹgbẹ Jagunmólú Hìntadé Ọkùnrin Akilẹ Ìjẹ nǹkan àwọn à ń ṣe 20th anniversary lọ́wọ́ ogún ọdún tó ti dá ẹgbẹ́ wa sílẹ̀ nǹkan àdẹ̀fẹ́ wà ládùúgbò kan kí wọ́n má mọ̀ pé àwa ń bẹ̀ ìgbà tá ti di ẹgbẹ́ tá ti gborúkọ ní palace àti máa ń lẹ́yọ kọ̀ọ̀kan a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ìgbà tó dé stage kan a rí pé kò dá bẹ́ẹ̀ yẹn ká kúkú ṣe àṣẹgbẹ́ fẹ́ gbádùn ní sìn ṣe ká kúkú ṣe àṣẹgbẹ́ so after about 15 years àwa bẹ̀rẹ̀ sí àwa form CSR platform nínú ẹgbẹ́ wa a create department kan nínú ẹgbẹ́ CSR corporate social responsibility so làwa ní òkè kí ni àwọn nǹkan tá a máa focus lé lórí tá a máa kọ dájú kọ àwa ní ká ṣe education ìwé àti ètò ìlera health ètò ìlera so ìwé torí pé àwọn èèyàn àwọn ọmọ kéékèèké ń lọ school kọ́ wọn náà lè dàgbà bíi ti wáyé náà kọ́ lè ríwèé kọ́ lè kàwé then ètò ìlera yẹn pé òkè irú ètò à ń ṣe lọ́wọ́ ń bì irú ti ìwé yẹn a refurbish a tún iléèwé kan ṣe ní Ìjebu-Ode iléèwé yẹn náà ń pè ní school for special needs children with special needs àwọn ọmọ tí ó kù díẹ̀ káàtó fún so a renovate àtúnbẹ̀ yẹn ṣe àtún school yẹn ṣe àtún toilet ṣe àtún gbogbo nǹkan tó wà ń bẹ̀ ṣe so àti handover yẹn lánàá ó dà pé iná wà ń bẹ̀ àti handover yẹn lánàá fún àwọn ìjọba Ministry of Education so ìní àwa sí Ìjẹ̀bú-Igbó èyí tá à ń ṣe ní Ìjẹ̀bú-Igbó lẹ́ni àti ń ṣe káàkiri o àwọn ìlú Ìjẹ̀bú-Fẹ̀ Mùṣín kankan àti ń lọ káàkiri Ìjẹ̀bú-Igbó ló wá kàn lọ́tẹ̀ yìí so la fi wà ní Ìjẹ̀bú-Igbó ìbádẹ́ rí nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń wo yín wọ́n ń wojú wọ́n ń wo gbogbo àgọ́ ara wọ́n dẹ̀ ń wo ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ ń wo kí náà tún wò mẹ́rin HIV náà wà bẹ́ẹ̀ gbogbo doctors ta kó wá síbí àti medical personnel àti doctor àti gbogbo ẹ̀ akọjá afẹ́ tó 20 ta kó wá sínú bíi ìtàdé máa sanwó fún lọ́wọ́ ara wa àwọn ọ̀dà àdàmọ́dà so ìyẹn ni ó gbé wa wá síbí ilé mi àṣetò láwọn nǹkan míì lẹ́yìn bá di Monday à ń lọ sí Òwu ní SOS school of kí ló máa ń pè wọ́n sí SOS save our soul school children's school SOS children's school ìbẹ̀yẹn náà àwọn ọmọ tí wọ́n ní bàbá tó ní ìyá lọ́wọ́ à ń bẹ̀ so à ń kó nǹkan lọ fún wọn bẹ̀ tá a fẹ́ lọ present fún wọn pé kó máa fi tọ́jú wọn kó máa fi then again àtúnkó ó dà pé bí iná kó yẹn wá akáṣọ akó gbogbo ẹ̀ wá
tó ń fi sínú nylon tá ń pín fáwọn èèyàn káàkiri so a kò wo pé aláti máa ṣe àwọn nǹkan yìí a kò fẹ́ jẹ́ ẹgbẹ́ lásán ká kàn wá sójú ìjọba ká jó ká wá gbádá ká lọ jẹun ká lè máa lọlé ìyẹn la ṣe ní àgbàrú ẹ̀ pé ká àwa lè ṣerú ẹgbẹ́ bẹ́ẹ̀ so la ṣe ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ìní ìbílàwà Monday Ìjẹ̀bú-Igbó la máa wà Òwu la máa wà nǹkan tí à ń ṣe nìyẹn bọ̀ nǹkan méjì tá a dì mú àti ọmọ ẹgbẹ́ òun ni health àti education. Thank you, sir. Let's go, sir. Adéyẹmí Bádéjọ ọmọ ìlú Ìjẹ̀bú-Igbó PRO Jagunmólú Fẹ Hìntadé Akilẹ Ìjẹ ṣe free medical outreach tá a máa ń ṣe ní ọdọọdún free medical outreach tá a ṣe lọ́wọ́ yìí is the third of its kind tá a ṣe kan ní Ìjẹ̀bú-Òde a lè ṣe tìjẹ̀bú-Òde tìjẹ̀bú-Igbó tá a ṣe lọ́wọ́ báyìí láti lùtà sí àwọn aráàlú a lè fẹ́ lọ káàkiri gbogbo Akilẹ Ìjẹ̀bú a lè ṣe káwọn èèyàn lè mọ̀ pé àwọn amẹ́gbẹ́ kò ṣe ọ̀rọ̀ pàtí nìkan la wà about pé it's more of giving out to people and playing our part.